شاء الله لا قوة إلا بالله العلي العظيم. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. Àlàáfíà Ọlọ́run orí ajẹ́jẹ́ tán láti ọ̀dọ̀ Ọlọ́run kó máa bá gbogbo wa gbé níbikíbi lágbàáyé. Akíra wa ní kíkí ọlá yìí ní prógrámù ẹlẹ́ẹ̀kejì tí màá ṣe lẹ́nìí. Today is on the 18th August 2026. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tí ẹ bá ń darapọ̀ mọ́ wa for the first time, ẹ bá wa share programu yìí dáadáa. Ẹ jọ̀ọ́ ẹ bá wa share fáwọn èèyàn wa. Àtẹ̀mí àti ẹ àánú Ọlọ́run kò ní fi wá sílẹ̀. Àdúrà tèmi jùlọ nìyẹn, torí pé tí àánú Ọlọ́run ò bá ti fi ẹ̀dá sílẹ̀, gbogbo tí ẹ̀dá bá kó síwájú ẹ̀, gbogbo ẹ̀ ló máa yọrí sí dáadáa bó ṣe fẹ́, torí kò sí ní tó ju àánú Ọlọ́run lọ. Kọ́lọ́run kó má jẹ́ kí àánú má jẹ́ kó kónú ayé ẹnìkọ̀ọ̀kan wa, kọ́lọ́run má dà wá láàmú. Bí Ọlọ́run sọ nínú Al-Qur'an wípé wa in yamsasika Allahu bidurrin a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. Olúwa ní wa in yamsasika Allahu bidurrin fala kashifa lahu illa huwa. Tí èmi Ọlọ́run bá fọwọ́ nira gbá ẹ̀dá kan mú, kò sẹ́ni tó lè ká ìnira yẹn kúrò lẹ́yìn Ọlọ́run. Olúwa ní wa in yuridika bi khairin, tí bá tún wá ro dáadáa ro ẹ̀dá, fala radda li fadli, kò sẹ́nìkan láyé inú ẹ̀dá tọ́lọ̀ ń dá tó lè ní kí oore yẹn kó má tẹ ẹnìyẹn lọ́wọ́. Yuzibu bihi ma yasha'u min ibadi, ní tó bá wọ Ọlọ́run ọba ló lè fi àwọ̀ ẹrú ẹ̀ ló lè fi wá dára. Ara ò sí lọ́wọ́ wa, ọwọ́ Ọlọ́run ló wà. Mo fẹ́ ṣe báyìí, ọwọ́ Ọlọ́run ni gbogbo yìí ń wà. Mo fẹ́ dàgbà, mo fẹ́ dàwó, mo fẹ́ di kòkó bàbá ṣásùn, wallahi ọwọ́ Ọlọ́run ló wà. Ilé ayé dá sí mẹ́ńbẹ̀ yìí, ilé ayé ò kí ń ṣe ilé ayé tá a lè fẹ́ ní kankan ṣe yẹ̀yẹ́, a lè fẹ́ ní kankan ṣe yẹ̀yẹ́, a lè yọ ẹni kankan, a lè wo wípé tí ẹ ló bá yẹn. Ara ń bẹ lọ́dọ̀ Ọlọ́run tí máa fẹ́ rú ẹ̀dá, tèmi àti ẹ̀kọ́ lọ́ máa fi wá dára tí ó pa wá lẹ́kún, wọ́n tún wá fi wá dára tí ó pa yé lẹ́kún. Ọlá àti tóbi Ọlọ́run ọlá agbára ẹ̀. Gbogbo ẹni tí nǹkan bá wá bá lè ní, ó fẹ́ bẹ́ẹ̀, Ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ kó ṣẹlẹ̀ sí ni. Torí má tètè kútù min waraqatin illa bi iznillah. Ewé kan ò ní jábọ́ lára igi láyé tí kì í bá ṣe yọ̀ǹda látọ̀dọ̀ Ọlọ́run. Ọlọ́run ti màgbà tá lálàáfíà, Ọlọ́run ti màgbà tá máa bẹ láyé, Ọlọ́run ti màgbà tá ní sí láyé, Ọlọ́run ti màgbà tá máa lọ, Ọlọ́run ti màgbà tá máa bọ̀, ìgbà tá bímọ, ìgbà tá fẹ́yàwó, ìgbà tá rí jẹ, ìgbà tá ní rí jẹ. Kò sí gbogbo yẹn lọ́wọ́ ẹnìkan láyé, ọwọ́ Ọlọ́run ló wà. Gẹ́gẹ́ bí orin táwọn àfáà tí wọ́n fi ń kọ́ wa yí pé nǹkan mẹ́jọ ẹ̀dá ò lè mórí bọ́ lórí ẹ̀. Nǹkan mẹ́jọ ẹ̀dá ò lè mórí bọ́ lórí nǹkan mẹ́jọ yẹn. Báwo ni? Nǹkan mẹ́jọ wà tó já sí pé ẹ̀dá ò lè mórí bọ́ lórí ẹ̀. Sururun, àsìkò tá a máa lò dùnnú ń bẹ o, wípé a máa rò pé àwa nìkan lọ́lọ́run gbáyé fún ni, a máa lò dùnnú, a máa rí gbogbo ìdùnnú ni, a rí lórí ara wa, a rí lórí aya, a rí lórí àwọn ọmọ. Kò ní
Ọlọ́run á kàn máa gbé ìdùnnú yẹn wá, ìdùnnú yẹn á máa tẹ̀léra wọn. Wà kó sínú tó bá dẹ̀ tún wu Ọlọ́run á tún gbé ìbànújẹ́ wá bẹ́ẹ̀ dà. Ẹnu tó fi rẹ́rìn yóò dẹ̀ tún máa fi sunkún. Ẹnu tí ẹ̀dá fi rẹ́rìn á dẹ̀ tún máa fi sunkún. Wàṣìmá òun tó bá tún wu Ọlọ́run ọba ó tún lè ṣe tí wàá tún rí nǹkan kó jọ. Business kékeré báyìí ló máa ṣe, wàá rówó kó jọ, wàá lówó lọ́wọ́, wàá ní báǹkì, wàá ní pamọ́. Ẹni bùkátà tó bá wù kó wá báyìí wàá rówó fi gbọ́, wàá rí nǹkan kó jọ. Wàá fúrúkọ̀tún tó bá dẹ̀ tún yá ìwọ tó rówó kó jọ, wàá dẹ̀ tún wá owó tí ò ní lọ́wọ́, ò ní báǹkì, ò tún wá ní rẹ́ níyá ẹ. Allahu Akbar. Àwọn zero inú àwọn ìgbà tá a tún lò láyé nù tó bá tún wúyá ó zero ìnira lè dé. Ìnira lè dé tó já sí pé ìnira yẹn máa dé débi pé wàá wò pé Ọlọ́run kí ni mo ṣe, why me? Àṣẹ̀ṣẹ̀ mi náà ló wá pọ̀ tó báyìí, Ọlọ́run kí ló dé báyìí, why tí ìnira yìí pọ̀ tó báyìí? Gbogbo nǹkan á fún débi wípé òníra lànú. A fún débi pé ò ní rí aláàánú kankan. Tí mo wà lórí program ni ṣé dáadáa lẹ́wà. A fún débi pé èèyàn ò ní rí aláàánú kankan wá wípé irú ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀, kí ni mo ṣe? Wá ìtorí báyìí. Wàyí zero tó bá dẹ̀ tún wu Ọlọ́run. A tún ṣe kí ni? A tún mú ìdẹ̀kùndé. Ìwọ tára ni àwọn tí wọ́n rí náà rí ẹ tẹ́lẹ̀ ńgbà tára ni ẹ tọ́lọ́run bá tún mú dẹ̀kùndé. Wọ́n wá ṣe kí ni? Wọ́n dẹ̀ tún máa dé, wọ́n tún máa ràn ẹ́ lọ́wọ́. Ara àgbàdá lò láyé nù. Ìwọ tára bá nílé ni má rò pé bóyá pé ara ibi táyé parí sí nìyẹn o. Ó bẹ́ǹdì ni o, kò ẹ́ǹdì o. From Masakmon tó bá tún yá Ọlọ́run agbálàáfíà dé, á gbé àìsàn dé. Ògògó ló wà lórí àìsàn yìí nsìn. Ẹ̀yin tẹ́ ń gbé rúmọ̀ kiri pé ògògó kú. Ògògó kú o. Ògògó ń bẹ láyé o. Ó wà lórí àìlera ni. Àwọn kan ti gbé rúmọ̀ bóyá bí 1 hour ago. Wọ́n nígbà náà pé ògògó ọ̀tá ẹ̀ ti lọ. Àmọ̀pá wáyé àwa kú náà ni. Àwa kú ni. Sọ fún ẹni tí ń fi kú yọ̀ mí. Sọ fún ẹni tí ń lékú sí mi. Fàtílíkà sẹ̀bí ló ń lásìtò fi yá bí àwòhádìí ojú ọ̀nà kan ní gbogbo alájọgbà bẹ́ẹ̀. Even tó kò bẹ́ẹ̀ ṣe ń sọ ń sí tó kò bá kú lé ní kálógògó kú lé ní bẹ́ẹ̀ ṣe sọ pé ó kú lé ní ó dé bus stop tí ó bọ́ lẹ́nu yẹn. La yastakhiruna sa'atan wa la yastaqdimun. Básìkò ẹ̀dá bá tó ìdájà àjálùwà. La yastakhiruna sa'atan wa la yastaqdimun. Wà ní lé ṣẹ́jú kan, ò dẹ̀ ní dí ṣẹ́jú kan, dèdé àsìkò tá a bá kọ pé kálukú ó bọ́lẹ̀ nu mọ́tò ẹ̀ náà ni ó bọ́lẹ̀. Dèdé àsìkò tá a bá kọ pé kálukú ó bọ́lẹ̀ nu mọ́tò òun náà ni ó bọ́lẹ̀. Wàá fìyà. Mo sọ ńgbà tí mo ṣe program àárọ̀ yìí àwọn tó bá wo program yẹn 2004 Ògògó ti sick rí. Gbogbo bí táà ti ń sọ èdè Yorùbá tí àwọn èèyàn ti ń sọ èdè Yorùbá ní gbogbo ayé ti mọ̀ pé Ògògó sick ní táàmì yẹn. Ìràwọ̀ yẹn ò tiẹ̀ tí tó báyìí. Ìràwọ̀ yẹn ò tó báyìí. Àwọn ìràwọ̀ gbà yẹn bí táìmù tó ṣe owó blow tó ṣe àwọn fíìmù 150 million nǹkan kan you know tó ti ṣe lọ nígbà yẹn. Ayé ti rò ń gbà yẹn pé Ògògó máa kú o. Mo dẹ̀ sọ́njọ́ náà mo sọ nígbà tí mo ṣe program àárọ̀ yìí. Àwa ní program kan ni màmá tó bí Alhaji Wasiu Alabi Pasuma náà dìde níwájú àwọn àfáà pé ẹjọ́ bá mi tọrọ àdúrà fún Ògògó. Èmi ní àwọn àfáà fún àdúrà yẹn sílẹ̀ lọ́dún yẹn. That is 2004 níbi òkú bàbá Afisco. Jẹ́ sọ pé kí Alhaji Ògògó dìde. Níjọ́ náà ó rù gan bí ẹni pé kí ló dé gbogbo ayé ti rò pé yóò kú. Nígbà tó lọ lásìkò rẹ̀ ò tó ó má dìde. Látọ́lá lásìkò rẹ̀ ò tó ó dìde. Eléyìí náà tó ń ṣẹlẹ̀ sí yìí náà á bẹ Ọlọ́run ọba kọ́lọ́ má jẹ́ kó jẹ́ ẹ̀tẹ́lẹ́mìí. Cancer yan dé stage 4.
ó ti wà stage 4 o, ikú ni o, kíní kan ni o, tọ́lọ́run bá fẹ́ pa á. tọ́lọ́run bá ṣe tán àti pa á. tọ́lọ́run ò bá ṣe tán àti pa á. òun tó wà lórí sick bed yìí náà ni ó fẹsẹ̀ ara ẹ̀ rìn jáde ni ó tún ṣe another film míì láyé ó tún lọ pé wò ó bọ́lọ́run bá lásìkò rẹ̀ ò tí ì tó. a nífẹ̀ẹ́ ìfẹ́ yẹn pọ̀ àtọkùnrin àtobìnrin a nífẹ̀ẹ́ Ọlọ́run lára ẹ̀ jẹ́jẹ́ ṣe ìhà àti fíìmù ẹ̀ ẹlòmíì ò rí rí ẹlòmíì ò pàdé ẹ̀ rí ìhà àti fíìmù ẹ̀ ló mọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì nífẹ̀ẹ́ a nífẹ̀ẹ́ Ògògó débi pé tí Ògògó bá ń ṣe fíìmù lọ́wọ́ tó bá ń jalè nínú fíìmù àwọn èèyàn dẹ̀ máa ṣàdúrà pé Ọlọ́run má jẹ́ kí wọ́n mú ó ń jalè nínú fíìmù ni o àwọn èèyàn dẹ̀ tó máa ṣàdúrà pé kí Ọlọ́run má jẹ́ kí wọ́n mú olè ibi tí ìfẹ́ yẹn dé àwọn èèyàn gbọ́dọ̀ ti gbà pé bí a fíìmù làwọn ń wò ibi tí ìfẹ́ yẹn dé. إذا جاء أجلها لا يستأخرون ساعة ولا يستقدمون olùwàsíni ولقد علمنا المستقدمين منكم ولقد علمنا المستأخرين ẹni tó kọ́kọ́ wá ó lè jásí pé ẹni tó kọ́kọ́ wá kọ́ ní ó kọ́kọ́ lọ ó lè jásí pé ẹni tó dé gbẹ̀yìn ní ó kọ́kọ́ lọ ẹni tí ó kọ́kọ́ lọ Ọlọ́run ni mo mọ̀ ẹni tí ó lọ gbẹ̀yìn Ọlọ́run ni mo mọ̀ àmọ́ tílíkàsẹ̀ bí ló ń last òfin yá bí àwádìí má fi kú yọ̀ọ̀yàn má gbẹrúmọ̀ tí ò dá nípa yẹn ó ti kú o ó ti ṣe gbá o ó ti rẹ̀ kó lè dìde mọ́ o bí a bá ṣubú ó lè dìde àbẹ́yẹn fi kú yọ̀ọ̀yàn ojú ọ̀nà kan tí gbogbo ó gbà kọjá ni báwo ni wáyé tí wàá máa fi kú yọ ọmọ ìyá ẹ wáyé tí wàá máa fi kú yọ̀ọ̀yàn ẹnìkan dẹ̀ ló máa kọ́kọ́ táìpù kọ́kọ́ pé ó ti lọ ó ti ṣe kì no. àbí Ọlọ́run bàbá Allah kó bá wa la Ògògó nínú stage 4 tó wà yìí ó receive treatment báyìí àwọn specialist wà pẹ̀lú ẹ̀ Senator Ọlámilékan Adéọlá Yáyì ó ṣe bẹ́bẹ́ ó dúró ṣe bọ́lọ̀ ṣe fún lágbára ó dẹ̀ ń ṣe ó ṣe di bó ṣe máa ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ó yìí ṣe àwọn aláwàjọ panupọ̀ lájọ bí Ọlọ́run ọba kí gbogbo wàhálà yẹn kó má já sásán gbogbo wàhálà yẹn kó lọ́ má jò já sásán. jọba àwọn fídíò tó ọmọ ẹ ṣe lánàá mo sọ láàárọ̀ àárọ̀ nígbà tí mo ṣe program láàárọ̀ yìí a need the fundraising lọ́dọ̀ ẹnìkankan bí ẹjọ́ o ẹgbẹ́ fógògó anybody tó bá jáde tó bá náà fẹ́ gba àwọn fẹ́ rèsì fọ́ǹdì fógògó irọ́ lẹ́ni yẹn ń pa o 419 ni o ọ̀rẹ́ anybody pé lọ ṣe fídíò lọ ṣe fundraising lọ ṣe kíní kan GoFundMe account kan lọ ṣe gbá kan nobody. kí bàbá wa Sheikh Buhari ọmọ Musa ọ̀rọ̀ tí mo ń sọ lẹ́ẹ̀kan Sheikh wa Buhari ọmọ Musa ní 2004 àwọn náà wà lórí program wa báyìí ní 2004 tí bàbá Fisco kú Sheikh wa Buhari ọmọ Musa àwọn ni wọ́n ṣe wáàsí lọ́jọ́ tí mo ń sọ yìí táìmù tá à ń sọ yìí Mama Pasuma bàbá Saheed Òṣùpá wọ́n jọ jókòó sẹ́gbẹ̀ẹ́ ara wọn ní kọ́lọ́mbà kẹ́ wọn. èmi làfà Buhari ọmọ Musa fi àdúrà sí lẹ́nu lọ́dún náà wípé ya ìwọ ni olídìí àdúrà fógògó nígbà tí Mama Pasuma ní kí gbogbo jọmọ kan jọ àwọn kan bá wọn tọrọ àdúrà fógògó má kú gbogbo àràn kan àwọn èèyàn àràn kan pé àbí yóò kú lọ́dún náà ní 2004 that is almost like how many years nìyẹn bóyá bí 22 years ago. Ọlọ́run wọlá bó ṣe tó nínú àánú ẹ̀ Ọlọ́run wọlá ayé àwọn tí wọ́n ń tàwá fún ilé ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wọlá ayé àwọn ọmọ kéèké tí wọ́n ń ka Al-Qur'an lọ́wọ́
wọ́n lá ayé àwọn àgbàlagbà tí wọ́n ń tẹ́ kọ̀kọ̀ fọ́lọ́hun wọ́n lá agbára ọlọ́run fúnra rẹ̀ Alhaj Taiwo Alhassan Ògògó olúwa anta salam nìrí ọlọ́run ọba àlàáfíà ní ẹ bá wa fún lálàáfíà tó péye o bá wa gbé dìde ọlọ́run jẹ́wọ́ agbára rẹ̀ la hawla lana wala quwwata lana illa billahi al-aliyyil azim. Bo, sorry. Hello? Naam. Àwọn èyí tó ju tiẹ̀ lọ àwọn èèyàn ti pè rẹpẹtẹ tó mo sọ lẹ́ẹ̀kan náà nítorí wà wájú ẹ̀ tí wọ́n dájọ́ síwájú ẹ̀ mo wà lórí program báyìí náà nítorí wà wájú ẹ̀ tí wọ́n dájọ́ síwájú ẹ̀ gan wọn lè sọ pé ọmọ èèyàn kan ní ògbé mu sínú ẹ̀ máa pè yín padà létà tí wọ́n bá kó lórí program ẹ gbọ́. mo rò pé kọ́lọ̀ ń bá wa fún ní àlàáfíà tó péye àlàáfíà ọlọ́run nìkan ló bá wòsàn òun náà sì ló lè wo èèyàn sàn alágbára àléébù kan dókítà kan lè ṣe dókítà kan lágbára àti lè ṣe á gbìyànjú gbogbo yẹn ni gẹ́gẹ́ bí wípé a nífẹ̀ẹ́ kí ẹni afẹ́ kó lọ ṣùgbọ́n ẹni tó ní final say lillahi al-wahidil qahhar lillahi al-wahidil qahhar ọlọ́run nìkan ló lágbára yẹn lọ́dọ̀ fún ọ lábẹ́rẹ́ ọlọ́run fẹ́ kó ṣiṣẹ́ ni ọ̀fun ẹ lóògùn ọlọ́run fẹ́ kó ṣiṣẹ́ ni ọ̀fun ẹ ní drip ọlọ́run fẹ́ kó ṣiṣẹ́ ni abẹ́rẹ́ tí wọ́n fún wọn tí wọ́n lálàáfíà ọ̀nà fẹ́ nìkan lè nìkan kú yìí nígbà tásìkò rẹ̀ tó drip tán fún wọn tí wọ́n fi lálàáfíà ni ọ̀nà fẹ́ nìkan ló bọ́lẹ̀ yìí òun ló kú yẹn hospital tí wọ́n lọ tí wọ́n ti dìde tó ti lálàáfíà òun lẹ́lòmíì lọ ibẹ̀ náà ló kú sí. ọlọ́run kó bá wa wọlá gbogbo ẹ̀yin orí kọ̀ọ̀kan náà tó wà ń bí lẹ́yìn náà ń ṣàdúrà fún tẹ́ ẹ̀ mọ́ rí ẹ̀jọ́ ní nǹkan kan papọ̀ rí nǹkan kò dá yín papọ̀ rí ẹlòmíì ó pàdé ẹ̀rí lẹ́yìn orí screen ẹ̀dẹ̀ ń kún fàdúrà ṣàdúrà fún lóhun yóò wọlé àdúrà yẹn náà yóò bá fi mú Alhaji Taiwo Hassan Ògògó bá fi mú lára dá ọlá títóbi ọlọ́run ọlá gbára ẹ̀ ọlá ògo ẹ̀ á tún fẹsẹ̀ ara ẹ̀ dìde ọlọ́run á fún un lágbára wọ́n ní téèyàn bá ti dé stage 4 nínú cancer ó ti parí o ó parí lọ́dọ̀ àwọn èèyàn kò parí lọ́dọ̀ ọlọ́run. téèyàn bá ti dé stage 4 nínú cancer ó ti parí o ó parí lọ́dọ̀ àwọn èèyàn nìyẹn àmọ́ tí ò bá parí lọ́dọ̀ ọlọ́run kò parí láì tí ò bá parí lọ́dọ̀ ọlọ́run kò parí. ọlọ́run á bá wa dáwọ́lé Alhaji Taiwo Hassan Ògògó bá wa fún ní àlàáfíà tó péye ọlá títóbi ọlọ́run ọlá agbára ọlọ́run ọlá ògo ẹ̀ ọlá ìpè méjì ẹ̀ ọlọ́run lásìkò Yorùbá ti tó ẹ máa wọ ọlọ́run o èèyàn lè síkì o lásìkò Yorùbá ti tó o á dẹ̀ dìde o ẹni àsìkò ẹ bá tó ó lè má síkì rárá kó kàn sùn kó má jí wọn. àkàmísà ihin mata min gairi aillatin akammin sakimin asha hina min ad-dari baba ní ká mi sọ yìí mélòó mélòó tó lálàáfíà ó ṣe check up gbogbo ara ẹ̀ ó ṣe check up ẹ̀ ó wo kidney ẹ̀ ó wo liver ẹ̀ ó wo gbogbo nǹkan ó wo heart ẹ̀ sugar rẹ̀ ó wo liver gbogbo nǹkan rẹ̀ ló pé pérépéré mata mi gairi aillatin yóò dẹ̀ kú lálàsí pé nǹkan kan ló ṣe. Where are you going to? Yeah, go and open the gate for me now. Yeah, wait for him, please. Daddy, where do you come this early? I'm on program. Yeah.
ó lè tí ò ní síìkì tí ò ní sí nǹkan kan á dẹ̀ kú. àkàmísẹ̀ kì í mi mélòó ẹni tí ó ti wà ní stage 4 nínú cancer, mélòó ẹni tó ní wound in the heart, mélòó ẹni tó ní liver problem, mélòó ẹni tó ní kidney problem, tí ó ti síìkì wọ́n á ti ṣe dialysis títí á ti náwó àṣà ìnámínà dàrí ló dẹ̀ máa ṣayé ẹ̀ lọ, á dẹ̀ ṣayé lọ, á dẹ̀ tún padà gbádùn, á padà ṣayé gbádùn tí ò ní sí iṣu kankan. Ọlọ́run ló ní ìwòsàn lọ́dọ̀. Ọlọ́run bá fún Alhaji Taiwo Hassan Ogogo, wá fún ní ìwòsàn tó péye. Go open the gate for me. Ọlọ́run á wọlá títóbi Ọlọ́run, á wọlá agbára ẹ̀, á wọlá ògo ẹ̀. Ẹ dákun, àdúrà yín la fẹ́, àdúrà yín òun la fẹ́. Mo sì mọ̀ pé pẹ̀lú àdúrà yín yóò rí ìwòsàn. Aládùúrà yín láti àná tí incident yẹn ti ṣẹlẹ̀, lẹ́lòmí ti rí fídíò yẹn wà lẹ́lòmí ò ti wà okay. Àtàná tí incident yẹn ti ṣẹlẹ̀, lẹ́lòmí ò ti wà okay. Wallahi. Alhamdulillah rabbil alamin. Látàná yẹn báyìí, wallahi lẹ́lòmí ò ti wà okay. Tẹ́lòmí ò dẹ̀ mọ́ rí láti àná tó ti ṣẹlẹ̀ báyìí, lẹ́lòmí wà kí ló dé agbákọ́ọ̀lù títí ó súnyàn. Ọlọ́run yóò jọ nínú àánú ẹ̀. Ọlọ́run á bá wa fún Alhaji Taiwo Hassan Ogogo, á bá wa fún ní àlàáfíà tó péye o. Ẹ̀yin tẹ́ ń gbé rúmọ̀ kiri, ó wà láyé o, kọ́lọ̀ fún lálàáfíà ni o. Èyí ni ọ̀rọ̀ tí mo fẹ́ sọ. Ọlọ́run yóò wọlá bó ṣe tó nínú àánú ẹ̀. Gbogbo ẹnì kọ̀ọ̀kan wa náà ànífọjọ́ ọlọ́jọ́ lọ o. Ìṣọ́ Ọlọ́run, ààbò Ọlọ́run á wà lórí àwa náà o. Gbogbo wa jẹ́ kí n sọ fún ẹ, aṣọ ló bò wá, wàláì aṣọ ló bò wá, ẹlòkú ló ní tiẹ̀ lára. Tẹ́lómi bá sọ títí ẹ̀, Ọlá Pógògó lórúkọ nìyẹn o. Ọlá Pógògó olórúkọ ni. Tí ẹlòmíì bá fẹ́ra, mo pọ̀ kọjá mẹ́fà. Mo sọ láàárọ̀, almost 250 people ní àwọn tí a fẹ́ gba kíní fún kidney issue, almost 250 èèyàn. Ọlọ́run á ṣàánú, agbára tọ́lọ́run. Ọlọ́run gangan ó ní ọba àlàáfíà tó péye. Ọlọ́run á ṣàánú. Gbogbo ẹ̀yin tẹ́yin náà dẹ̀ sick, ọmọ ẹlòmíì sick báyìí, ọmọ ẹlòmíì sick. Ọlọ́run á wọlá bó ṣe tó nínú àánú ẹ̀. Yóò bá mi fún kálukú náà ní àlàáfíà o. Ọlá títóbi Ọlọ́run, ọlá agbára ẹ̀. Àwọn kan mention Dr. Ẹlẹ́ṣin Ògo, tó bóyá ká gbé lọ síbẹ̀. Ó ń gba treatment ṣá, ó ń gba treatment lọ́wọ́. Ẹ bá wa ṣàdúrà, kọ́lọ́n bá wa fún ní àlàáfíà tó péye. Allahu Akbar. Wẹ́rí mẹ́sẹ̀jì kan ni mo kà ń sìn. Wọ́n ní tí ẹ bá ti dé stage 4, wọ́n ní stage 4 is very hard to reverse. If it is America, it will be on hospice care, means comfort care towards the end of life. May Allah make it easy for him. Àdúrà náà làwọn náà fi parí ẹ̀. Ọlọ́run
yóò wọlá bó ṣe tó nínú àánú ẹ̀. Ọlọ́run yóò bá wa ṣàánú. Àwọn èèyàn sẹ́ndì fídíò ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sí mi. Wọ́n sẹ́ndì fídíò ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n jáde tí wọ́n láwọn ọmọ ogun ẹ̀. Ọlọ́run san kálukú yín lẹ́san olóore o. Ẹ sábà wa ṣàdúrà Ọlọ́run jọ̀ọ́ ràánú gbà. Ọlọ́run jọ̀ọ́ ràánú gbà. Ọlọ́run jọ̀ọ́ ràánú gbà. Ọlọ́run jọ̀ọ́ ràánú gbà. Ǹdà ẹ ṣé kò ní jù báyìí lọ fún ti ọ̀sán yìí. Báyìí tún jẹ́ àtúnjẹ ká gbọ́. Wassalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Àánú Ọlọ́run lè fi mí sílẹ̀ o, kò ní fi wọ́n náà sílẹ̀ o. Assalamu alaikum.